Ẹ̀yin èèyàn mi, a kú bójú ọjọ́ ṣe rí, a kú dédé àsìkò yìí. Ìròyìn bíntín báyìí ni mo gbé wá fún yín. Ó dẹ̀ jẹ́ ó jẹ́ kàyéfì díẹ̀ náà ni. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Wọ́n lólórí Mariam, wọ́n ní Ifá ṣìràn pé wọ́n bá ní Ìdí àṣìràn náà pé tàbí Ìdí àṣìràn náà pé bẹ́ẹ̀. Èmi ò mọ irú ṣìràn àwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣàní ṣìràn ìṣà. Bí wọ́n rí Mariam tó wà ń bẹ̀ pẹ̀lú ìhòòhò ọmọlúàbí. Bẹ́ẹ̀ rí pé kàyéfì ni. Wọ́n ní bí Fáṣìràn kan ṣe rí báyìí. Kí leléyìí? Ta leléyìí? Bí bàbá yẹn ṣe sá síta ni. Kí leléyìí? Wọ́n pariwo pé àwọn ò rí irú eléyìí rí o. Kán wá wo nǹkan táwọn rí o. Ni Mariam wá sọ pé kí Fáṣìràn kó pa àwọn sílé kó má pa àwọn síta. Kán pa ẹ́ síbo pẹ̀lú gbogbo abomination tó tún kọ̀mítì ní ìhòòhò ọmọlúàbí ní ṣìràn. Kí lòun wá? Ọmọ lòun wà. Wọ́n lọ mọ nínú ṣìràn ló tí wọ́n mọ̀. Òun wá gba àdúrà ni. Ó wá gba àdúrà kó pé kí nìkan lọ pé ṣìràn fún ẹ lọ́mọ. Ojú ti òun, gbogbo nǹkan tó wọ́n ojú, gbogbo nǹkan òun ṣe ṣàkítìyàn. Kó má mú owó fún, ó má ṣe kíni pé ojú ti òun ní pálásì, òun bẹ̀rẹ̀ ọmọ, òun ṣe kíni. Wọ́n ní ṣé ìbà náà ti ń wá ọmọ. Ó ní Ọlọ́run ṣe bless Queen Naomi. Ó pé Tádé ní ká wò bless ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé kábíyèsí kẹ́dẹ̀rẹ́. Ó like Naomi gan. Ó like Tádé ní ká wò gan. Pé k'Ọlọ́run kó bless òun náà ní ọmọ bí Tádé ní ká wò. Kó kábíyèsí lè fojú rẹ̀ wò ó. Gbogbo life tí Naomi ń live tó ń tẹ́ kábíyèsí lọ́rùn. Pé irú ẹ̀ náà lòun fẹ́. Lòun ṣe wá fòkun sí ṣìràn lọ́rùn. Kó fún òun náà ní ọmọ bíi ti Tádé ní ká wò. So wọ́n ní ṣé Tádé ní ká wò àbí kí ló ń jẹ Naomi. Ṣé wọ́n sọ pé Fáṣìràn pé ṣìràn ló ti wá béèrè ọmọ Tádé ní ká wò. Àbí ṣìràn ló fún wọn ní Tádé ní ká wò. Àbí ìtumọ̀ èyí tó ń sọ yìí. Ó lọ béèrè lọ́wọ́ Mariam àbí bí ó ṣe béèrè lọ́wọ́ Naomi. Ibi tó ti rí ọmọ bóyá ṣìràn ló ti gba àdúrà tó fi rí Tádé ní ká wò. Àbí ó béèrè irú Ọlọ́run tí Naomi ń serve kó tó rí Tádé ní ká wò kó Ọlọ́run tó máa bless ẹ̀. Ó ṣe wá jẹ́ bíbà. Pé gbogbo ayé ló máa gbọ́. Nǹkan tó kọ̀mítì abomination ayé àtọ̀run. Mariam, àtìgbà tó ti wọ ààfin ló ti mú bad luck sínú ààfin. Wọ́n ní nǹkan tí Fáṣìràn sọ fún. Àtijọ́ tó ti wọ ààfin làwọn ti mọ̀ pé èèyàn burúkú ni. Ààfin yóò sinmi fún nǹkan burúkú tó ń ṣe. Kábíyèsí. Níbo lẹ ti rí gbogbo àwọn eléyìí? Wọ́n ní kábíyèsí sọ pé òun ò mọ nǹkan tí irú àwọn eléyìí wá dé. Báwo ló ń ṣe táwọn eléyìí fi wọnú ààfin? Táwọn eléyìí fi wọnú ààfin òun. Wọ́n ní kábíyèsí wà perplex o. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ mọ nǹkan tó lè ṣe. Ló bẹ̀rẹ̀ sí ní ṣe
rada bára bára ni Ifáṣìrà bẹ̀rẹ̀ sí ní béèrè question ló ń fún ní àwọn ọ̀rọ̀ wọ́n ní kìíní wọ́n ní ṣé títorí ẹ̀ ló ṣe wọ Ifáṣìrà ó lọ́mọ lòún wà nínú nínú shrine tó fi ń dárúkọ Mariam tó fi ń dárúkọ Naomi òun dárúkọ Naomi òun dárúkọ kábíyèsí òun dárúkọ Naomi òun dárúkọ kábíyèsí ṣé ọmọ nìyẹn ṣé ọmọ lòún wà yẹn tó fi ń dárúkọ àwọn méjì torí nǹkan tán ní àwọn onífá yẹn fi béèrè lọ́wọ́ ẹ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ pé Ifá priest tiẹ̀ ni mo fẹ́ pé Ifá priest béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé nítorí ẹ̀ ló ṣe ń dárúkọ ọmọ lòún wá ló ṣe ń dárúkọ Queen Naomi àti kábíyèsí ìwọ ọmọbìnrin Mariam túláàsì ni ẹ́ láàfin yìí o Ọlọ́run ló mọ ibi tí kábíyèsí tún lọ rìn pàdé àwọn ará bíbá yìí o wọ́n ní Mariam bó ṣe wà yẹn àtijọ́ tó ti wọ ààfin yẹn láàfin ò ti nísinmi wọ́n ní bad luck ló gbé wá sáàfin yẹn wọ́n ní túláàsì ló gbé wá sáàfin yẹn wọ́n ní Ifá priest ló sọ burúkú òkò ọ̀rọ̀ fún ló ní kí Ifá priest kó pa òun sílé kó má pa òun síta pé kó jọ ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ìwọ yẹn wá jẹ́ bí Anna tó ló lọ sí Ṣílò ṣé bíbá wá jẹ́ Ṣílò tí wọ́n fún yàn lọ́mọ tó wá ní kẹ́ẹ̀dì ṣé gbà tá Anna lọ sí Ṣílò ṣé Anna ní kẹ́ẹ̀dì ni ìbádúrà ni Anna lọ gbà ní Ṣílò ṣé ṣìráyìn bíbá wá jẹ́ Ṣílò àbí ìwọ yẹn wá jẹ́ bí Anna tó lọ sí Ṣílò ṣé ìbá wá jẹ́ Ṣílò wọ́n ní àfírà wọ́n ní Ifá priest lé Mariam ẹsẹ̀ ọba bá ṣe gbọ́ ni allegedly la gbọ́ o nǹkan tá a gbọ́ ni o rí pé eléyìí ṣe èèyàn ní kàyéfì olórí Mariam wọ́n ló lọ sí ojúbọ láti lọ ní kẹ́ẹ̀dì tó ń dárúkọ Queen Naomi tó ń dárúkọ kábíyèsí ló ń dárúkọ wọn kíkan Ifá priest ka mọ́bẹ̀ wọn náà bá ń bẹ̀ tó ní kẹ́ẹ̀dì ìkọ̀kọ̀ ọmọ ọdún àgbà ṣé ọmọ tó sọ pé òun wá òun ni Mariam òun ni Naomi tó ń dárúkọ àbọ̀ òun ni kábíyèsí tó ń dárúkọ obìnrin yìí oṣù ti kọ̀jọ̀gbọ̀n oṣù ti ru abomination tó jẹ́ pé apẹ́ ò lè kà ẹ̀yin èèyàn mi mo ní kí sáré gbé wá sí yín létí o kẹ́ bá mi ìtókù sí comment section kẹ́ share kẹ́ bá mi like kẹ́ dẹ̀ bá mi share ẹ ṣé gan torí nǹkan tí èèyàn bá gbọ́ tá a bá sọ fún wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tètè sí wa a dúpẹ́ báyìí.